orúkọ mi ni Ọ̀túnba Adékúnlé Àrẹ̀mú láti ojúléeṣẹ́ rédíò Cap FM 99.6 tó wà nílùú Kútọ̀nù. Ìlú olórúkọ mẹ́ta là ń bẹ, Ọgbónu, Port Novo, ṣùgbọ́n fún àwa lọ́jọ́ tòní ìlú Àjàṣẹ́ la mọ̀ sí. Ohun tó sì gbé wa wá náà ni pé ọmọ wa Alájà Múyìbát Ọláìdé tí gbogbo ayé mọ̀ sí ìyá Lásàlátù. Ìkíní ó ń ṣe ayẹyẹ ọdún 18 tó ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé. Bákan náà ló sì tún kó fíìmù rẹ̀ tuntun jáde lọ́jọ́ tòní. Èmi ni mo jẹ́ olùdásílẹ̀ àti olórí ẹgbẹ́ rẹ̀ kan tá à ń pè ní ọmọ Yorùbá Àtàtà. Fún díẹ̀ yìí ẹ̀tọ́ mi ni láti wà níbí lónìí láti wá gbé lárugẹ. Sọ́dọ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọn ní awo nígbàwo nígbọ̀wọ́, báwo ọ̀bá gbáwo nígbọ̀wọ́, àwọ̀ àtẹ àwọ̀ àyà. Iléeṣẹ́ Ẹ̀jẹ̀ TV bí a ṣe rí lónìí inú mi dùn torí wípé àṣà Yorùbá gbogbo wa la ní àǹfààní láti jọ gbé lárugẹ. Bí ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ yìí mọ̀rọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá ẹ jẹ́ ká máa wo iléeṣẹ́ DSTV ẹ sì jẹ́ kí á gbà wípé gbogbo ìrànlọ́wọ́ tá a bá ní láti ṣe fún ẹjẹ́ á tì wọ́n lẹ́yìn. Bàbá bá ṣe polówó ọjà ẹ jẹ́ ká wá sọ́dọ̀ wọn, bàbá bá ṣe ayẹyẹ ẹ jẹ́ ká pè wọ́n kán wá bá a gbé sáfẹ́fẹ́. Nítorí wípé bí èèyàn bá wà níbì kan tá a bá bẹ̀rẹ̀ nǹkan ìbẹ̀rẹ̀ kì í soníṣẹ́ o àfẹ́ntọ́ bá forí tì dópin. Èmi Ọ̀túnba Adékúnlé Àrẹ̀mú Ọ̀túnba Oníkòyí gbogbo àgbáyé mo ń ṣàlàyé fún gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Benin tẹ́ gbọ́ Yorùbá wípé ẹ má rìn jìnnà mọ́ o iléeṣẹ́ Ẹ̀jẹ̀ TV ni ẹ máa wá lọ. Ọbẹ̀ tí mo bá ròyìn kọ́ ẹran ńláńlá ló wà níbẹ̀.